Àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ aládàáni Our Lady of Apostles Secondary School tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde ni wọ́n ti gbà lámọ̀ràn láti túbọ̀ máa ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, eléyìí tí wọ́n sì gbà wọ́n níyànjú láti máa gbàdúrà bí wọ́n ṣe fẹ́ máa tọ ọ̀nà tuntun nínú ìgbésí ayé wọn. Bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà Dáósìsì ti Ìjẹ̀bú-Òde ní ẹni tí olùṣọ́-àgùntàn Matthew Ògúnléwùwà ṣojú fún, ó ní ó gba àwọn akẹ́kọ̀ọ́ yege yìí nímọ̀ràn nígbà ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde wọn. Akọ̀ròyìn wa Oyèfẹ́ Ògúnṣọlá jábọ̀ ròyìn wípé ayẹyẹ yìí ni ó ṣàfihàn àwọn akẹ́kọ̀ọ́ márùndínlọ́gbọ̀n bí àwọn olùkọ́ wọn ṣe ń dágbére fún wọn àti bí àwọn náà ṣe ń dágbére fún àwọn akẹgbẹ́ wọn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìwé náà látinú Ìdòwú Ògúnbàjò. Ìrìn àjò ọdún 6 pẹ̀lú iṣẹ́ takuntakun pẹ̀lú akitiyan òun ni ó parí pẹ̀lú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ní ilé ẹ̀kọ́ girama ti aládàáni ti Our Lady of Apostles Secondary School. Àwọn akẹ́kọ̀ọ́ 15 tí a tún mọ̀ sí Renaissance léyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ yege ní ilé ẹ̀kọ́ girama yìí ni wọ́n ṣàjọyọ̀ lára ọ̀tun pẹ̀lú oríṣiríṣi àmọ̀ràn lórí wọn láti jẹ́ ọmọ gidi tí ó jáde ní ilé ẹ̀kọ́ náà. Ètò náà ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà lọ́lọ́kan-ò-jọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú látọ̀dọ̀ àlùfáà àti àwọn òbí wọn. We are committing them into your hand, Almighty God, that as they launch into a new phase of their life, they are not going out of your presence, but in your presence, Almighty God, there is fullness of joy. Alága ọjọ́ náà tí í ṣe Venerable Ọlásọjí Peter àti ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ náà ní ọdún 2012 léyìí tí wọ́n fún ní oyè School Halls of Fame. Onímọ̀ ìṣègùn Olúlọlá Ọ̀ṣínbàjò ni wọ́n rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí láti túbọ̀ máa kún fún àdúrà kí wọ́n sì jẹ́ kí èrò wọn wà lọ́nà ọ̀tun kí wọ́n sì mú nípa láti jẹ́ èèyàn gidi nínú ọ̀nà yòówù tí wọ́n bá tọ̀ ní ìgbésí ayé wọn. Àwọn ẹ̀bùn lóríṣiríṣi òun ni wọ́n ṣàgbékalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ jáde léyìí tí ó ta wọn yọ tí wọ́n sì pèrègèdè nínú ìkẹ́kọ̀ọ́ wọn. Àpìnkẹ́ Peters ni akẹ́kọ̀ọ́ yege èyí tí ó jáwé olúborí jù nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí léyìí tó sì fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn níbi tí ó ti ń fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn fún àwọn òbí rẹ̀ pàápàá jùlọ fún àtìlẹ́yìn àwọn olùkọ́ rẹ̀. Pẹ̀lú inú dídùn tayọ̀tayọ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ yege yìí àti àwọn òbí wọn wọ́n fi ẹ̀mí ìmoore wọn hàn fún Ọlọ́run fún àṣeyọrí ìkẹ́kọ̀ọ́ yege ní ilé ẹ̀kọ́ girama léyìí tó sì yọ ọ̀gá ilé ìwé yìí sílẹ̀ ìyẹn Reverend Sister Joy Gertrude Okonkwo OLA níbi tó ti ń fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn fún Ọlọ́run fún àṣeyọrí ètò náà. Níbẹ̀ ni ó ti ń ké sí àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí láti fi ọ̀nà wọn lé Ọlọ́run lọ́wọ́ ní gbogbo ọ̀nà yòówù tí wọ́n bá tọ̀ nígbésí ayé wọn kí wọ́n sì máa jẹran ipò gíga nígbàkúùgbà. Ayẹyẹ yìí ni ó kẹsẹ̀ járe pẹ̀lú gígé àkàrà òyìnbó àti ṣíṣe ìfilọ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí sínú àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.